Ní orúkọ àwọn àgbáríjọ traditional religion worship association tó ń pè ní TWASO ti ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ní kí a fi ìwé ẹ̀rí a fi fún Adébọ́lá Tani Ọlọrun láti fi mọ rírì àwọn ìgbélékè àti ipa takuntakun tó ti ń kó nípa gbígbóhùn sáfẹ́fẹ́ lórí ẹ̀sìn ìbílẹ̀ àti ti ẹ̀sìn àwọn àtọ̀húnrìnwá. Wọ́n ní kí a fi ìwé ẹ̀rí a fi fún un. Ní ọ̀sẹ̀ tó kọjá mo wà ní Ìbàdàn. Gbogbo ìgbà tí mo bá ti wà ní Ìbàdàn, Àràbà Ọdẹ́gbọ́lá ó máa ń wá sí ilé ọ̀dọ̀ mi. Ó wá kó ṣe pé bàbá ṣé Òṣogbo lẹ wà ní àbí Ìbàdàn? Mo ní Ìbàdàn ni. Mo nítorí òun fẹ́ wá s'Òṣogbo kó mọ́ ti kọjá sí Òṣogbo pé òun fẹ́ wá rí mi, àwa ríra. A sọ ọ̀rọ̀ tí ó fẹ́ sọ, a tún wá sọ̀rọ̀ nípa torí bí gbogbo nǹkan ṣe ń lọ, Àràbà àgbáyé àti Àràbà Ìbàdàn, àwọn mẹ́tẹ̀ẹ̀ta a ní nǹkan tá à ń ṣe lábẹ́nú. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ló lè mọ̀, kò hàn sí ètò hàn sí. Mo wá jábọ̀ fún gbogbo àwọn èèyàn bí tá a bá ń ṣèsìn ìsìn tá a máa ń ṣe jọ́ mẹ́jọ àwọn tó bá wà níbí ìsìn wọ́n máa jẹ́rìí pé ń tá a sọ nípàdé lónìí ohun Àràbà àgbáyé náà tó wá dọ̀ mí bì láti nígbà tí ní ẹsẹ̀ ṣẹlẹ̀ pé kí gbogbo wa ká máa ya ìṣẹ́jú márùn-ún sọ́tọ̀ láti máa fi súre fún ẹni wa. Wọ́n jẹ́rìí mi ní ìsìn tó bá jẹ́ irọ́ ni mo pa wọn. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin tẹ́ ká máa fi súre fún ẹni wa tó wà ní ibi tó wà, pé kí ààbò Ọlọ́run, torí pé a rí pé gbogbo ní tó ṣe pàtàkì jù ni pé kí ààbò Ọlọ́run kó àti irúnmọlẹ̀ kó wà pẹ̀lú ẹ̀. Gbogbo ọ̀nà ni wọ́n gbà láti ẹ tó bá ti kóyàn ní ìpamọ́ra báyìí, wọn kò pé kéèyàn ò kú. A sì dúpẹ́ pé àdúrà gbà. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń rò wípé ó yẹ kí gbogbo wa ká máa wọ́ lọ kóòtù níjojúmọ́, ṣùgbọ́n àwọ̀ lọ a sì yan àwọn èèyàn tó ń ṣe nǹkan, olúkálùkù sì gbìyànjú rẹ̀. A dúpẹ́ pé àdúrà wa gbà, pé ẹ̀mí rẹ̀ wà tí o sì kú síbẹ̀, torí wọ́n gbèrò bíi pé kó kú, ìyẹn wá dúró bẹ́ẹ̀. Eléyìí tí mo tún wá fẹ́ sọ ni pé tó bá rántí mo sọ fún Àràbà Ọdẹ́gbọ́lá àwọn ọmọ kan náà wà tẹ́jọ máa ń sọ̀rọ̀ ní orúkọ ọmọ yẹn tó náà máa ń ṣe fájìmì. Mo ní kán pè fájìmì. Mo sọ fún mo ní ẹjẹ́ àjókòó kájọ ṣe pẹ̀lú tẹ́ ẹ máa ṣe ká dára wa lẹ́kọ̀ọ́. Nǹkan tí a máa gbé sára èèyàn kẹ́ máa wádìí rẹ̀ ká tó máa sọ kọ́mọ́dì nǹkan tí ó máa bú mọ́yàn lọ́wọ́. tó rántí òun náà lọ́wọ́ á ṣẹlẹ̀. Gbogbo nǹkan tá a bá ti máa ṣe ẹ jẹ́ ká máa wádìí rẹ̀ dáadáa. Tẹ́nìkan bá sọ̀rọ̀ kan tó gbọ́ pé ẹnìkan ń sọ, tíwọ náà bá sọ, wádìí tẹ́ni ń sọ kó tó di pé ọ dà sí. Tó bá pé ńgbà tí ẹnìkan ti wí báyìí ọ̀hún ṣe kíní irú nǹkan tí máa dá lẹ́nu. Ẹ wo bí ìyá Ọ̀ṣun ṣe jójú tira rẹ̀, ìyá Ọ̀ṣun Kwara tó ní tó ń sọ pé òun purọ́ ni. Báwo ló ṣe lè purọ́? Ó ní òun purọ́, ògbọ́ purọ́. Kẹ́hìn pé wọn ò ṣe ọ̀lẹ ò ṣe é gbẹ̀ǹjà. Nítọ́ sọ ni wọ́n gùn lé pé tó wí báyìí tó sì wà nírọ́ ni nígbà tí ò lè dìfẹ́ǹdì ẹ̀. Mo sì dábọ̀ kínní nígbà tí gbogbo nǹkan bá rí báyìí. Wọ́n ní àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wọ́, àti wípé bí ọmọdé bá ń kégi àgbà ní máa wo ibi tí ó wò sí. Gbogbo ibi tí nǹkan ń lọ
tó ẹ bá bí Àràbà Ìbàdàn nísìnyí yóò máa sọ bàbá mi wí báyìí, bàbá mi sọ báyìí, yóò ti máa wí nù. A ní bàbá mi ẹ sọ bẹ́ẹ̀. Mo wá bẹ̀ ọ́, mo wá rọ̀ ní ìsìn pé iyán ti di àtúndún, ọbẹ̀ di àtúnṣe. Àwọn ìwádìí tó àti ẹ̀kọ́ tó tún láti tún kọ́. Wọ́n ní ẹṣin kì í dá ní ká má tún gùn. Ìgbọ̀n bí èèyàn bá gun ẹṣin, kọ́mọ́ jẹ́ kẹ́sìn ọ̀tàn nípa. Nígbà tí gbogbo ẹ̀ bá lọ odò tó bá lọ mú mi, ó láti máa lo àwọn ìwádìí, àwọn odùfá tó fẹsẹ̀ múlẹ̀ tó rẹ́lífàǹtì mọ́ nǹkan tẹ́ bá fẹ́ ní odùfá báyìí níbi báyìí. Èmi ní àwọn aká ẹ̀fún nǹkan, kò sí nǹkan tó lè bá bàbá ẹ dákun. Àwọn pòfẹ́sọ̀ wọn máa ń pè ẹ dákun, ẹ fáwọn lọ sọ nípa kíní báyìí tí ń sọ fún ọ. Pé eléyìí báyìí tó wí báyìí ni. Àwọn tí ò súnmọ́ wa wọ́n ń jẹ àǹfààní rẹ̀. Ní tí ò ní dispute. Tẹ́nìkan ò ní lè pe ààrin kíní kan àǹfààní kan. Dáfá rúbọ. Bí tí mò ń lọ yìí o, tí mo bá bọ̀ lọ, ó ti pọ̀ tó ọ̀ dáfá, ó rúbọ. Gbogbo tẹ́ bá tún ẹ̀ máa ṣe lájò. Bó ṣe lè sẹ́nu. Àwọn tá à ń wí gbogbo fa àwọn gbogbo wọn ọmọ babaláwo ọmọ olóòṣà ni gbogbo àwọn ará Ìlọrin yẹn àfáà kìnnìkan gbogbo tí wọn gbẹ́kẹ̀lé tí wọn ń ṣe kíní sí nǹkan tí ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa náà ni. Tẹ́ bá ka Bíbélì láti Genesis dé Revelation ẹ lè rí nǹkan tí wọn sọ pé ẹ mú kíní báyìí ẹ mú báyìí torí bá fọyàn ẹ mú yìí báyìí tí bá ṣe báyìí tínú bá ń rùn yàn. Wọ́n gbé Bíbélì ìtànú Bíbélì wọn kọ́ ọbẹ̀ ṣàgìlítì tó ṣẹlẹ̀ ní gbogbo àyíká wọn bẹ́ẹ̀ náà ní Kùránì. Àwọn Arabic náà ní egbòogi tí wọ́n ń lò ṣùgbọ́n wọn ò fi inú bẹ̀ fún wọn. Iná fi ń lo nǹkan ti bàbá wọn táwọn kan tún ta kò ní ìsìn pé ìsìláàmù ní alóògùn ìsìláàmù ní awẹ́sẹ́. Wọ́n ní nǹkan tí wọ́n fi ṣèwòsàn yàtọ̀ sí pé à ń kírun à ń ṣe wọ́n ó wà herb Islamic herb ó wà. Ṣùgbọ́n wọn ò kọ́ wọn. Nǹkan tí bàbá wọn tí wọ́n mọ̀ ni wọ́n wá ń lò pọ̀ mọ́ irun tí wọ́n ń kí. Làwọn kan tún ta kò ní ìsìnkú ẹ bá ti ẹbọ ló ṣẹbọ ni ó ti lọ́ṣẹ́ ó ti wẹṣẹ́ ó ti dàṣẹ́ ó ti ń gbẹ́rẹ́ ó ti tako. Ètò Ọlọ́run dá fáwọn làwa ń ṣe ká sí gbẹ́rẹ́ ká wẹṣẹ́ ká jàsí jẹ́ bí wọ́n ti Ọlọ́run ti ní a máa ṣe nù. Ṣùgbọ́n àìfi inú Kùránì fún wọn tí ẹ sì rí pé nǹkan bàbá àwọn ó wúlò ní ẹ fi ń ṣe náà wọ́n tún ta kura wọn ẹ̀rí báwọn míì ní Fátímà kírun náà ni àwọn míì sì pé kò sí tó ní ọmọ wẹ̀ṣẹ̀ o lára àwọn afá àwọn náà ní pé kò sí tó ní ọmọ jàsí jẹun. So èmi wá pè fún authentic information tọ́lẹ́sìn ìdá ni a máa tún gùn kó tó di pé ó tún bọ́ sórí afẹ́fẹ́ kó o ti máa ní àwọn nǹkan odù tó rẹ́lífàǹtì dáadáa tó bá sọ yí báyìí èyí báyìí lórí báyìí tó bá sọ báyìí èyí báyìí lórí báyìí tí ò ní máa sí dispute. Ìyún ni ìmọ̀ràn tèmi ó mọ̀ lọ rí ó mọ̀ kọ́ rí. Ẹ bá ń ṣàṣẹ rẹ̀. Orí gbá orúkọ gbẹ́ orúkọ ọ̀gbẹ́ orúkọ agbágẹ́gẹ́ orúkọ abáfọ́jú orúkọ tá a pè ọ̀sán tó bá jáde lọ́sàn-án kò ní jáde lẹ́kùn. Aláǹtakùn abojú kìnnìkìnnì lórúkọ tá a pò tó bá jáde lóru kò ní jáde lẹ́kùn lọ́wọ́. Ẹ̀mí rẹ̀ ò ní bọ́ lọ́jọ́ àìsí. Ikú wájú tí ń pa wọ́n odò tí ń gbé wọn lọ àlàpà tí ń wó lù wọ́n orí ò ní fi tẹnì kọ̀ọ̀kan wá sínú ẹni tí wọ́n ń mú ẹni tí wọ́n ń pa ẹni tí wọ́n ń jù sẹ́wọ̀n orí ò ní fi tẹnì kọ̀ọ̀kan wá sínú lérí ọmọ rébi kò rí àpàdà ó parí ibi ẹyẹ ìfòkó forí sọgi gẹ́gẹ́ rí ni ọmọ sọ gbòòrí tá a sú nígbà tó ò sí ń bẹ̀ dìgbà àtẹ́gùn kì í fẹ́ kó mọ́ kan gì gbogbo rẹ̀ náà yóò máa bá wọn. Àwọn míì lè máa sojú ayé kíní àwa onílù tí ń lù fún ròmi abẹ́ omi ní ń gbé. Àwọn tó lè jẹ́rìí gbogbo tí mo ń sọ ìwọ́n lè jẹ́rìí rẹ̀. Wọ́n bá bí Àràbà wọ́n bá dé Ìbàdàn ìjọ kan pé bàbá ẹlẹ́bùbọ́n ṣe sọ yọ́ máa sọ fún ọ ní bàbá báyìí wọ́n bá dọ́dọ̀ Àràbà Ilé Ifẹ̀ náà pé àwọn bàbá ẹlẹ́bùbọ́n tẹ̀ so ṣùgbọ́n àwa ò pariwo a sì fẹ́ kéèyàn mọ̀ kápá
torí rẹ̀ Olódùmarè wà pẹ̀lú ẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ò ní padà lẹ́yìn rẹ̀ orí rẹ̀ ò ní padà lẹ́yìn rẹ̀ fọ́ọ̀mù àgbẹ̀ ọ̀hún ẹ yọ̀ǹda ẹni o.